lẹ́yìn ìyàwó kẹrin ni ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí ní kùn jáde pé bóyá Oyèníkẹ́ tí í ṣe olórí àgbà ló ń ṣe ọṣẹ́ náà nítorí pé òun ló jẹ́ òǹrorò jù láàrin àwọn olórí, àti pé torí pé ó ti jẹ́ olórí àgbà níṣe ni ó máa ń fi ipò rẹ̀ fi àwọn olórí kékeré lákàlàkà, tó bẹ́ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ àṣekára ló máa ń fún wọn bó tilẹ̀ jẹ́ pé wọ́n diwọ́ disẹ̀ sínú. Ìyá Agbẹ̀bí wí fún kábíyèsí pé iṣẹ́ táwọn olórí ọ̀hún ṣe nínú oyún ti pọ̀ jù, èyí ló sì ń ṣokùnfà pé wọ́n ń bí ọmọ tí ò gbó tí àwọn ọmọ náà sì fi ń kú. Nígbà tí kábíyèsí gbọ́ èyí, ó pe olórí Oyèníkẹ́ sí gbàgede, ó sì ní káwọn ẹ̀ṣọ́ ó sìn jáde kúrò nílùú. Lẹ́yìn náà ló ní kí wọ́n rọ ìyálóde tí í ṣe ìyá rẹ̀ lóyè kí wọ́n sì sọ sínú túbú. Olórí Oyèníkẹ́ bẹ̀bẹ̀ pé òun ò mọwọ́ mẹsẹ̀ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Àmọ́ àjẹ́ ké lánàá, ọmọ kú lónìí, ta ni ò ṣàìmọ̀ pé àjẹ́ tó ké lánàá ló pọmọ tó kú lónìí jẹ. Báyìí ni wọ́n ṣe sin Oyèníkẹ́ jáde kúrò nínú ìlú. Ọjọ́ ń gorí ọjọ́, Oyèníkẹ́ ò rẹyẹ nínú igbó débi pé yóò reku tàbí rẹ́ni ṣe ní pẹ̀lẹ́. Ó ti sọkún títí omi ti tán lójú rẹ̀. Àárẹ̀ mú ebi sì ń pa. Nígbà tó dé abẹ́ igi ńlá kan ló bá ní kóun rẹjú díẹ̀ níbẹ̀ bó ṣe sùn lọ́nu. Ògúngbèmí jẹ́ olóọdẹ ìlú Arárọ̀mí. Ọ̀kan nínú àwọn ọjọ́ tó dọdẹ lọ ti rí Oyèníkẹ́ tó sùn sábẹ́ igi osé nínú igbó. Ẹran ìgbẹ́ kan ló kọ́kọ́ rò pé òun rí. Ìgbà tó súnmọ́ dáadáa ló rí pé ọmọ èèyàn ló rọ́pọ́tọ́ bí ọká sábẹ́ igi. Ògúngbèmí jí Oyèníkẹ́ lójú oorun, ó sì bíi pé èmi ló gbé dénú igbó. Pẹ̀lú omijé lójú, Oyèníkẹ́ rò fó lọ́ọdẹ ohun tó sọ ọ́ dèrò ìgbẹ́. Nígbà tí Ògúngbèmí gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀, àánú rẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀. Ó kíkú rìn nítorí ìrìn kékeré kọ́ ní ń bẹ láàrin ìlú Ajéjàlú sí ìlú Arárọ̀mí. Ògúngbèmí mú Oyèníkẹ́ lọlé rẹ̀ láti mọ gbé pẹ̀lú rẹ̀. Ìyún òkúkú láya lọ́ọ̀dẹ rẹ̀ mọ́ nítorí pé ọdún 5 sẹ́yìn láya rẹ̀ papòdà lẹ́nu ìrọbí ẹlẹ́ẹ̀kejì. Àtìgbà náà ló sì ti pinnu pé òun ò ní láya mọ́ tóun àtàkọ́bí ọmọ rẹ̀ tórúkọ rẹ̀ ń jẹ́ Ògúnwálé sì jọ ń gbé papọ̀. Ògúnwálé jẹ́ ọmọ ọdún 6 nígbà tí Ògúngbèmí mú Oyèníkẹ́ wálé. Lẹ́yìn òṣùpá 3 tí Oyèníkẹ́ dé ìlú Arárọ̀mí ló rí pé òun ti fẹ́ra kù. Nǹkan ayọ̀ rèé lóòótọ́, àmọ́ àárẹ̀ mú ọkàn rẹ̀ nígbà tó rántí àwọn ọmọ 4 tó ti pàdánù lákọ̀ọ́kọ́ láàfin. Oyèníkẹ́ sọ èrò ọkàn rẹ̀ fún Ògúngbèmí, onítọ̀hún sì wí fún un pé kó lọ fọkàn ara rẹ̀ balẹ̀ pé òun ò ní jẹ́ kóhunkóhun ó ṣẹlẹ̀ sí i. Ó lóun ó rí i dájú pé lọ́jọ́ ìrọbí rẹ̀ agbe ò ní fọ́ bẹ́ẹ̀ sì ni omi ò ní dànù. Ògúngbèmí bẹ̀rẹ̀ sí ní tọ́jú Oyèníkẹ́, kò jẹ́ kó ṣe iṣẹ́ ògùn kankan, kódà kò jẹ́ kó rodò. Àwọn èèyàn kúkú mọ̀ pé ó kàn ń ṣàánú rẹ̀ ni. Wọ́n rò pé aya tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wálé ni. Lẹ́yìn òṣùpá 9, ọmọ kọ̀ kó jáde nínú Oyèníkẹ́, ọkọ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní pòrúurú nítorí oyún inú rẹ̀ ti ń lọ oṣù 11 kò sì tíì dòmìnira.